وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ. حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. الحمد لله حمدا يوافي نعمه ويكافئ مزيده. الحمد لله الذي له ملك السماوات والأرض بيده ملكوت كل شيء وإليه يرجع الأمر كله. له الحمد في الأولى والآخرة وله الحمد على كل حال. والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين، خيرة خلق الله وأفضل الأنبياء، نبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. إخوة الإيمان، نلتقي معكم في هذا اليوم بمناسبة المحاضرة الشهرية التي يأتي دورها في هذه البقعة المباركة، وهي بقعة معروفة بمركز حنظلة الإسلامي. فنسأل الله تعالى العلي القدير أن يبارك في هذا المركز وفي مسؤوليه وفي المتعاونين في نشر الحق والهدى الذي ينبع من هذه البقعة، كما ندعو لأنفسنا وإخواننا في أرجاء العالم القائمين بنشر سنة خير خلق الله، كما نسأله أن يثبتنا على الحق والهدى إلى يوم الممات. فخير ما نبدأ ونفتتح به تحية أهل الإسلام قائلين: السلام عليكم ورحمة الله وبركاته. لين ìtẹ̀síwájú àti dúpẹ́ fún Olúwa wa, ọpẹ́ tó pọ̀, àyìn àtọpẹ́ àtẹ̀yìn tí ọba Allah ní ṣe, àtọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad, àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ kó máa bá Nábì, àwọn ará ilé ẹ̀, àwọn sàábé ẹ̀ àti gbogbo àwọn ẹni rere láàyè káyè tí wọ́n bá wà, ìyẹn àwọn tá ń bẹ láyé àtàwọn tá ti lọ nínú àwọn ẹni rere, gbogbo wọn la tọrọ fún. ọlọmọsà kẹ́ wọn, àwọn tó ti wà lálùkìyàmà, àwọn tó ṣẹ́kù lórílẹ̀, ọlọmọsà kẹ́ wọn ní kẹta yìí. Ọlọ́run dá wa náà pọ̀ mọ́ àwọn ẹni rere o, ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run. akíyàí markazu wa markazu Hanzala al-Islami tí wọ́n ń ṣètò ìbánisọ̀rọ̀ olóṣooṣù èyí tí máa wáyé ní àyè tá a wà yìí. Eléyìí tún ni ọ̀tún ìpàdé wa lórí àkòrí tí wọ́n fi tó wà létí, tí àfàwà tí wọ́n announce nísìn wípé òun náà ni albala, àdánwò
okùnfà rẹ̀ àti bọ́ọ̀ là á ṣe bí àdánwò dànù, bọ́ọ̀ lè yàn ṣe kẹsẹ̀ járe kúrò níbi àdánwò. Àwọn àkòrí tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ rí àti kíra wa ní kíkí Islam, kíkí tí ọyọ gbogbo wa nínú, ọtẹ́ wa lọ́rùn ju ká tún fi kíkí mi kíra wa lọ. Abẹ́ Ọlọ́run mọ́sá kí ẹnì kọ̀ọ̀kan wa lórí dáadáa. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, àkòrí tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ yìí, albala, àdánwò, àbí ká pè ní àmìwò. Tá bá pè ní àdánwò, ó fẹ́ súnmọ́ ju ká pè ní àmìwò lọ, torí pé tá bá wo àkòrí tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀, wọ́n pè ní albala, àdánwò. Tó bá ṣe kí wọ́n pè ní almusiba, musiba la lè pè ní àmìwò, torí pé àdánwò òun tún fẹ́ ju àmìwò lọ. Àdánwò rẹ̀ ó lè jẹ́ dáadáa, àdánwò ó lè bá àwòrán dáadáa wá nínú kẹ́, nínú àrọ̀ká, nínú ìgbádùn, nínú gbogbo tí ẹrú máa ń fẹ́, àbí ntẹ́rú fi ṣe fáàrí, àbí ntẹ́rú ọmọ rí ní rí pé ẹ̀rí. Àwọn èèyàn ní Ọlọ́run ọba gbàdúrà eléyìí o. Àdánwò sì ni àwọn èèyàn sọ pé Ọlọ́run kẹ́ lágbájá, àbí kóun náà máa ní ń gbọ́dọ̀ bo orí Ọlọ́run ọba mọ́lẹ̀, Ọlọ́run ọba kẹ́ mi. Ṣùgbọ́n ìkẹ́ Ọlọ́run ọba yìí náà bàlá, àdánwò ni o. Ṣùgbọ́n àmì wò òun lè yí tí ọmọ ènìyàn ò kí ń fẹ́, òun ni almusiba almu'lima, èyí tí fi ọwọ́ ba ẹ̀mí, èyí tí fọwọ́ kan ẹ̀mí. wọ́n ní àmì wò, ìyẹn ni pé Ọlọ́run ọba mìí wò. Oríṣiríṣi àwòrán ló sì lè bá wa. Ó lè jẹ́ látara ẹ̀mí onítọ̀hún gangan, ó lè jẹ́ látara aṣọ ara rẹ̀, ó lè jẹ́ òbí, ó lè jẹ́ ọmọ, ó lè jẹ́ aya, ó lè jẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́. Ó tiẹ̀ lè má jẹ́ nǹkan abẹ̀mí, kó jẹ́ dúkìá, ibẹ̀ l'Ọlọ́run bó ti ṣàdánwò fún. Ó lè jẹ́ àkólé kankan minalham, ẹ̀sà mọ̀rí ní pé òun ro nǹkan kan fa, àwọn èèyàn sì rí pé nǹkan kan ṣe, àmọ́ òun mọ̀ pé mẹ́wàá ń ṣe òun. Awil gham, bóyá nǹkan kan ló kó lẹ́mìí, àbí ń ro nǹkan kan pé yéé nǹkan tí ń bọ̀ wáyé bó lòun ṣe fẹ́ là níbẹ̀. Awil huzn, ó lè jẹ́ bànújẹ́, ó lè jẹ́ ìbẹ̀rù, ó tiẹ̀ wá lè jẹ́ nǹkan tí ó wà physical, tó ní kálukú náà rí pé ara ní ọkùnrin yìí, ẹ wo bí ṣe ń ké, ẹ wo bí ṣe ń dún, kò lè rìn, kò lè wọ́, kò lè dìde, táwọn èèyàn náà máa rí báyìí. Ìyẹn musibatu almarad, àmì wo àárẹ̀. Ìran ẹlẹ́ẹ̀kejì rẹ̀, pẹ̀lú yọ̀ǹda Allah, ó ṣe ṣe kó jẹ́ pé a padà dára dúró níbi ẹ̀ka yìí, ṣùgbọ́n ta kọ́kọ́ fẹ́ ká establish ka taqdima aw kalmadkhal ila hadha al-unwan, kakọ́ mọ̀ wípé gbólóhùn ta wípé albala, àdánwò, kìí ṣe fèsì kan lónìí o. Ó lè jẹ́ oore, ó lè jẹ́ dáadáa. Ẹ wò gbà tí Ọlọ́run ọba ń sọ̀rọ̀ àwọn Bani Israila nínú Suratul A'raf, Ọlọ́run ọba ní wa balawnahum bil hasanati was sayyiati la'allahum yarji'un. Ọlọ́run ní a ṣàdánwò fún wọn pẹ̀lú dáadáa àti aburú
ó ṣeéṣe kán ṣẹ́rí padà tó túmọ̀ sí pé àdánwò ojú méjì ló lè gbà wá. ọ̀nà wo wá lọ́nà àbáyọ ẹlẹ́ẹ̀kínní, ọ̀nà wo lọ́nà àbáyọ ẹlẹ́ẹ̀kejì? torí pé èèyàn nídìí ọ̀nà àbáyọ níbi àdánwò. èèyàn gbọ́dọ̀ sọ pé àdánwò pé kí ni wọ́n bẹ́ẹ̀ bí àdánwò, ọmọ dánwò náà ni ọmọ wò ó nso náà ni èèyàn mọ̀ pé ó ní reason. ma min bala'in nazilin illa walillahi fihi alhikma. kò sí àdánwò kan tí ó ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn, àwòrán rí ló bá wá ní, àwòrán aburú ló bá wá ní, àfi kó ní reason. ó ní reason li hikmatin ya'lamuha Allah. ó ní reason tọ́lọ́wọ́n bá mọ̀ tó fi dánrú ẹni bẹ́ẹ̀ wò. tọ́ bó lẹ́rú ṣe wá ó fẹ́ pass, torí kí náà ń pè ní al-ibtila, òun náà ní al-imtihan, al-ikhtibar. àdánwò ni Ọlọ́run fẹ́ dán ẹrú wò. bọ́ba wà láwòrán orí, tọ́ wà láwòrán adùn, tọ́ wà láwòrán ìfẹ́ ẹnu ntí mo fẹ́, ntọ́ fẹ́ yẹn wá ṣe déédéé ntọ́lọ́wọ́n ọba fẹ́, Ọlọ́run wá ṣe. àdánwò ni o. Ọlọ́run ọba ní wanabelukum bisharri wal khairi. méjèèjì ńkọ́ kí ló jẹ́? fitina. Ọlọ́run ní àmà dán yín wò, ó lè jáburú ó sì lè jóore, àmọ́ méjèèjì kí ni? fitina ni o. tí nǹkan bá sì jẹ́ fitina, sá kẹ́ẹ̀bẹ̀ ni ní kẹ́ẹ̀bẹ̀. òun ló fà táwọn elétò òfin ní albala, àdánwò, asbabuhu, àwọn tí fa tàdánwò fi bá ní, wa kayfiyatu al-kashf an, kayfiyatu al-kashfi an. báwo lèyàn ṣe fẹ́ là kọjá, báwo lèyàn ṣe fẹ́ kẹsẹ̀ járe níbi àdánwò. àwọn àkòrí òun náà ni a fẹ́ kàn mọ́ sí níwọ̀nba àsìkò. abiyọba Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá sàdádà wa àtàwa tí a fẹ́ gbọ́. alákọ̀ọ́kọ́ èèyàn mọ̀ yá wa kakọ́ mọ̀ pé ilé ayé yìí darul bala, ilé àdánwò ni o. ilé àdánwò ni ilé ayé yìí. ìṣẹ̀mí yìí kìí ṣe tí yẹn lè máa wò pé lágbájá kọ́ máa sọ pé òun ò rà dánwò rí níjọ́ tó ń ti bẹ̀ láyé, òun ò rà dánwò. èyí tí ń wí òun gan àdánwò ni. kọ́ ọ má pa dánwò nílé ayé. ó yẹ kí yẹn sọ pé ọ̀rọ̀ yìí hadha mubtala, aládánwò lélẹ́yìí. kọ́ mọ̀ pé ilé ayé ilé àdánwò ni. ọ̀rọ̀ rẹ̀ ń gan ọ̀rọ̀ àdánwò ni. ẹ̀ka àánú ẹ̀. kọ́ mọ̀ pé ilé ayé yìí ilé àmì wò ni, ilé àdánwò ni. torí pé àdánwò tí ṣẹlẹ̀ láyé min sunanillahi alkauniya, nínú bọ́lọ́wọ́n bá ṣe gbé ayé kalẹ̀ nìyẹn. ìṣẹ̀mí ọmọ ènìyàn òun ló fà nígbà tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ ìṣẹ̀mí ọmọ ènìyàn àti kú, bọ́lọ́ Ọlọ́run ṣe ròyìn ẹ̀. ó ní alladhi khalaqal mauta wal hayata. torí kí ni? liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. nínú suratu al-mulk Ọlọ́run ọba ní òun Ọlọ́run lòun dá ikú, lòun sì dá ààyè ìṣẹ̀mí yín. òun lòun dá ikú, òun lòun dá ìṣẹ̀mí ayé. liyabluwakum, afẹ́fi dán yín wò ni o. ayyukum ahsanu amala, ta ló fẹ́ ṣe é rí, ta ló fẹ́ rìn rí kó lè jábọ̀ rí. tó túmọ̀ sí pé àdúnyá
birumatiha gbogbo tí ń jẹ́ ìṣẹ̀mí ayé fọ́mọ ènìyàn ilé àdánwò ni. Níjọ́ tó bá ti délé ayé báyìí tó ti ké sáyé, níjọ́ náà ló ti bẹ̀rẹ̀ àdánwò tiẹ̀. Níjọ́ tó má ti délé ayé báyìí ó ti bẹ̀rẹ̀, ó dìjọ́ tó bá tó kú. Ṣùgbọ́n ó wá kú irú ìṣẹ̀mí wo ló lò, irú ayé wo ló lò, bó ló sì ṣe lò tọ̀. Ibẹ̀ wá ní oríṣiríṣi àmì wò yóò ti máa dé. Ṣẹ̀wárá mi wò yìí, àmì wò yìí, àmì wò náà ni, àdánwò náà sì ni. Ìgbìyànjú wa ni pé bó lè yẹn ṣe fẹ́ yege níbi àdánwò Ọlọ́run, kí yẹn sì lọ mọ̀ wípé gbogbo tó bá ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn bó ṣe wù kó lágbára tó nínú àdánwò àbámiwò, gbogbo àwòrán tó bá wá wàláhì kínkínní báyìí ni látọ̀dọ̀ Ọlọ́run, kékeré báyìí ni. Bí Ọlọ́run bá dán ẹ̀dá wò tó bá mì wò haqqa al-ibtila àbí idha asabahu bi musibatin haqqa al-musiba, bí Ọlọ́run bá fi àmì wò tó jẹ́ àmì wò tó bá fi kan ọmọ ènìyàn bó ti yẹ ọmọ ènìyàn lẹ́mìí ẹ̀. Gbogbo ẹlòmíì tí nǹkan ó kàn ní kékeré tí ó bara jẹ́ tí ó máa ké, kódà ẹlòmíì á rò pé òun ò ríru eléyìí kí àdánwò wá súnjọ kó wá kójọ kó wá yóò wá lójú tiẹ̀ ní bàbàrà. Ọlọ́run bá ní kí la fi kàn yẹsír, torí pé ńgbà tó lọ́n fẹ́ júwe àmì wò tí fi mi ẹ̀dá wò nínú al-Qur'an nínú suratul Baqarah, Ọlọ́run bá ní wala nabluwannakum ẹ̀rí nínú at-tawkid láàmú tawkid. Ọlọ́run ní dandan á dán yín wò bílẹ̀ ayé ṣe rí nù, ìṣẹ̀mí ayé. Nabluwannakum wala nabluwannakum á dán yín wò. Ọlọ́run má jẹ́ ara dán wò Ọlọ́run. Bẹ́ẹ̀ ni èyí ò gbọ́dọ̀ máa tọrọ ẹ̀ nínú pilẹ̀ tí mùsùlùmí tó gbọ́dọ̀ máa sẹ̀mí lórí ẹ̀, òun náà ni pé kó má máa tọrọ àdánwò. Yà bí tọ́lọ́run bá ṣeun yìí ọmọ jàrá kò irú àdánwò ló fẹ́ bá wọn mọ́ táwọn bí táwọn bá dé yìí mọ wọn ara rẹ̀ wọn ju Ọlọ́run o. Du lẹ́gbẹ́ gẹ́jẹ́gbẹ́ taniọ́ mélòó àwọn èèyàn tó ṣe pé bákan náà ni à ń wòra wa. Ọ̀kan nínú àwọn onímọ̀ Al-Hasanu Al-Basri ó ní annasu sawa'un fil afiya, ó ní gbogbo ọmọ ènìyàn bákan náà ni wá tara bá dẹ̀ wá pé mashallah ẹ pẹ̀lẹ́ broda ṣe ń lọ ní èmi náà ń lọ ní ẹjá ṣe ńgbà tó ṣe para dẹ̀ wá ń kálukú orí jẹ orí mu níwọ̀nba àláfíà tó wa. Onímọ̀ yìí ni wa idha nazala al-bala, bàdánwò bá kan àwọn èèyàn tabayanu, gbàwọlẹ́tọ̀ mọ̀ pé àṣẹ́ni yìí èèyàn ni mo pè, mo rò pé mẹ́ni bẹ́ lára rẹ̀ ní ẹwọ ẹni tó ṣe pé àwọn wò pé bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ yóò dùn. Tàdánwò bá dé ìgbàwọlẹ́tọ̀ dá ọmọ ènìyàn mọ̀ pé àti bẹ́sẹ̀ ṣe yẹ́rì àti báwọn èèyàn ṣe fúyẹ́rì. Ọlọ́run mà jẹ́ ara dán o. Àwọn èèyàn máa wá fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àríkọ́gbọ́n pé lágbájá ló dà báyìí, wọ́n ní kí ló ṣe, wọ́n ní wọ́n máa ṣàgbákò ní níbi tó ti lọ́ọ́ ṣe iṣẹ́ kan ní wọ́n bá introduce kínní kan sí kò ju báwọn lọ, wọ́n bá ní díẹ̀ ló bá yẹ lẹ́sẹ̀. Wa idha nazala al-bala, onímọ̀ yìí ní tàdánwò bá dé tabayanu, ìgbà wo lẹ́tọ̀ dáhùn kálukú mọ́
irú ọ̀rọ̀ yìí ó ṣe déédéé tólùmọ̀kan nínú àwọn ẹni rẹ̀ tó ti lọ lánàá. Al-Fudayl Abu Ali ibn Iyad alayhi rahmatullah ó ní annasu masturun bẹ́ẹ̀ ṣe ń wọ ọmọ ènìyàn yìí àṣírí oníkálukú bò Ọlọ́run bò wá láṣírí ó daṣọ àṣírí bò wá. ó ní wa idha nazala bihimul bala bàdánwò bá dé tabayyanat haqa'iquhum gbàwọn lẹ́tọ̀ máa pàápàá àwọn ènìyàn pé àṣebilágbájá ṣe rí ni. ó ní fasara al-mu'minu ila imanihi ìgbà òun ni mùmíní ẹ̀ wá rí pé tẹ́mọ́lọ́lọ́ ń sànú yẹn Ọlọ́run mú lágbájá dó mùmíní ẹ̀ wá padà sẹ́rí sí ìmánì rẹ̀ yóò clear sáwọn èèyàn pé Allahu akbar Ọlọ́run sì mú lágbájá dó nǹkan kan gbogbo tó ṣẹlẹ̀ yẹn òun kàn gbádùn nù ní inú tiẹ̀ kàn dùn ní. sara ila imanihi bẹ́ẹ̀ ni wa sara al-munafiqu ila nifaqihi ìgbà yẹn lẹ́tọ̀ọ́ mọ̀ pé manafiki ìjẹ́ nífàkù rẹ̀ wà á hàn ó lè má ti hàn sáwọn èèyàn tẹ́lẹ̀ torí pé nkálukú jẹ́ masturun aṣọ àṣírí bò nkálukú wa àdánwò ìfi òkodoro èèyàn hàn ní ìfòkodoro èèyàn hàn ní òkodoro wo ni wàá fi hàn òun náà ní òkodoro ntọ́lọ́hún ọba ní hekima fún ntọ́ ní reason fún kí ni reason yẹn ó lè má yí ẹ̀dá o wa huwa al-alimul hakim. ẹ wo àdánwò karara pàkíyèsí kan níbi eléyìí baba ńlá wa Adam aleyhi salam ìbádánwò ló ṣẹlẹ̀ sí tó fi dèrò lẹ̀ ṣùgbọ́n sabaqa fi ilmi al-alimi al-qadir ó ti wà nínú ma Ọlọ́run ọba nípìlẹ̀ tẹ́lẹ̀ wípé inni ja'ilu fil ardi lọ́lọ́run ọba wí mo fẹ́ dá yín sórílẹ̀ mo fẹ́ dá sórílẹ̀ khalifa àwọn tí wọ́n máa rólé fúnra wọn yakhlufu ba'duhum ba'da ebi ntọ́lọ́run ọba sọ fún àwọn màláíkà nìyẹn Ọlọ́run ní wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa bó ṣe pè wọ́n nù so àwọn màláíkà ti ní information wípé Ọlọ́run fẹ́ dẹ́dà orí ilẹ̀ ló sì ní ọ̀dà wọn sí káwọn màláíkà tó atajalu fiha man yufsidu fiha wa yasfiku dima wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak tí Ọlọ́run bá fi parí ẹ̀ qala inni a'lamu ma la ta'lamun èmi mọ̀ tẹ́ mà ìmọ̀ Ọlọ́run ilmullahi as-sabiq ìmọ̀ yìí òun náà ló lọ́mọ ìṣẹ̀lẹ̀ tí bá oníkálukú nínú àdánwò ṣebí níbẹ̀rẹ̀ Ọlọ́run fi Ádámà sínú yàrá àlìjánnà máa jẹ máa mu òun àtìyàwó ẹ̀ onífàkùlà minha ragadan haythu shi'tuma òun ló sì fi síbẹ̀ pé innaka la taj'u fiha wala ta'ra wala tadhma'u fiha wala tadha kótó di pé fawaswasa ilayhi shaitan kí sètáni tó penetrate ṣùgbọ́n tá a fẹ́ lò láàrin yìí ìgbà tí Ọlọ́run ọba lé sètáni kó láàrin zumura àwọn màláíkà pé jáde innaka rajim o ti dẹni ègbé o ti dẹni ẹ̀kọ́ tọ́lọ́run ọba lé sètáni ìgbà tó penetrate sí ara baba ńlá wa Adam tádàmà sọ̀kalẹ̀ sáyé àdánwò lélẹ́yìí àdánwò ńláńlá ni ìgbà tó tàn pé hal adulluka ala shajaratin wa mulkin la yabla ṣé kí n fún ọ ní kí n tọ́ka igi kan bẹ nínú ilé tó wà yẹn igi èso kan ní mi mọ̀ bó ṣe jẹ́ wà mọ́tò ọba máa jẹ́ dáadáa
tó wọ́n bá ti ń jẹ́ ò ní tán ò ní tí ò sì ní kò níbi tó wà ìgbádùn rẹ̀ ó máa lọ ni ọ̀sá dárò ìròyìn lẹ̀ bí tá a fẹ́ lò láàrin yìí ádámà sọ̀kalẹ̀ sáyé o so kó tó di pé ọlọ́run ọba ní walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin ẹ máa bẹ́ńbẹ́ lakum fil ardi tó ilẹ̀ lẹ́nu tẹ́lẹ̀ ọ̀ ń jẹ ni láì ṣe kínní láì ṣiṣẹ́ láì sí wàhálà wọn yìí làágùn lálìjánnà èyí sin tọ́ ń bẹ́ẹ̀ èyí sọ pé èyí yan hò kò sí gbogbo tó lè bí bó ṣe wù kọ́ mọ ní distress kò sínú yàrá àlìjánnà èyí kẹlẹ̀mbẹ́ gbé yàn ikùn mú ìkan imú ìdí ẹnìkan yìí fankun afáwa ní fankun ilé ayé nù dárò libala ẹ̀rí ilé ayé lọ́ọ́ mọ ẹ bá ti wọ àlìjánnà ikùn ò tún wá mọ́ bí idhnillah allahumma inna nas'aluka aljanna wa ma qarraba ilayha min qawlin aw amal aljanna èyí fankun bẹ́ẹ̀ èyí sintọ́ òórùn kó òórùn èrúnrún èyí rí nǹkan èyí fajúro kí ni irú kọlù ló tún wá wò kò sí bẹ́ẹ̀ ní tí wọ́n gbẹ̀yìn ọmọ aljanna ni da'wahum fiha subhanaka allahum wa tahiyyatuhum fiha salam wa akhiru da'wahum anilhamdulillahi rabbil alamin ọpẹ́ ni ìdùnnú ni tó máa àlìjánnà gan òní lè sọ pé ibo la fẹ́ appreciate eléyìí wọn ò ní mọ tí wọ́n wù ju gbólóhùn alhamdulillahi rabbil alamin lọ ṣùgbọ́n gbà tí ọlọ́run ọba ní kádámọ̀ sọ̀kalẹ̀ sílé ayé ibẹ̀ ládàmọ̀ ti wò pé yes ibi tó ń sọ̀kalẹ̀ sí àti Hawa bẹ́yìn ò ṣe kò ní jẹ́ Ádámù wa bẹ̀rẹ̀ kí láì máa jẹ báyìí kò sí ìyẹn ẹsẹ̀ ṣe ni ṣùgbọ́n tí mo fẹ́ pàkíyèsí sí láàrin yìí òun ni pé ṣé kádámà tó sọ̀kalẹ̀ láyé kúmà tó fi wà sáà kó tó sọ̀kalẹ̀ sílẹ̀ lẹ̀ ṣé ìgbà wọn ló lóore níwájú ni ó ní karama ni ló ní ipò níwájú Ọlọ́run ọba ní àbígbà tó sọ̀kalẹ̀ sàrẹ́ ni tí ó fún wa lésì ìgbà wo ló lóore ní ọ̀dọ̀ Ọlọ́run jù tó nípò sígbà tó sọ̀kalẹ̀ sáyé ni àbí kó tó sọ̀kalẹ̀ ẹ má gbàgbé o nǹkan kan ló sún tó fi dèrò lẹ́lẹ̀ o nǹkan kan Ọlọ́run ní lam anhakuma antilkuma shajara sẹ́mi kọ́ fún yín pé kẹ́ má jẹ̀bi gígùn sẹ́mi kọ́ fún yín ni ṣùgbọ́n shaitan kí ló ṣe dallahuma ala ghurur fadallahuma bi ghurur ó tàn wọ́n jẹ ni nínú àyà mi ó ní wa qasamahuma torí pé ó búra fún wọn pé igi tí mo fẹ́ tọ́ka sí yìí shajaratul khuldi ni o ẹ ní sọ̀kalẹ̀ síbi kan bí tẹ́ máa jẹ tẹ́ máa mú náà ni so Ádámù ti bìlífù pé torí pé kò gbọ́ rí kò bìlífù pé yẹn lè búra pẹ̀lú Ọlọ́run ọba lórí irọ́ gbà tí ọmọ pẹ́ nìyẹn máa ń parọ́ kò rírú ẹ̀ rí bó ṣe gbà tán jẹ́ rí fadallahuma bi ghurur wọ́n gbà tán jẹ́ tó bí tá a fẹ́ lò ní pé ìgbà tá Ádámù sọ̀kalẹ̀ yìí ẹ wo àdánwò tó ṣẹlẹ̀ wàhálà wa bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn bá ní fatalaqa Ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim nínú àyà mi Ọlọ́hun bá ní fajtabahu wahada al-shiba al-hidaya al-ihda àti at-tawbatu alayhi àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta t'Ádámù padà jèrè Ọlọ́hun ọba gba tútú báyìí bọ́lọ́hun bá ti gba tútú báyìí rú kí ló kù mọ́ Ọlọ́hun ọba ní wajtabahu rabbuhu Ọlọ́hun wá sàálẹ̀ sá ọ wá dẹni ẹ̀ṣà lọ́dọ̀ àwọn Ọlọ́hun gbà tó túbá ó sì di àwa fọ́nàmá torí pé talaqa min rabbihi kalimatin
ọlọ́run ọba fi mọ̀ àwọn kan tí ó fi bẹ̀ lọ́hùn láti mọ̀ wípé nígbà míì tádánwò bá ṣẹlẹ̀ pàápàá jùlọ fáwọn ẹni rí òrè ní jásí làwọn onímọ̀ fi ní al-allamatu Ibn al-Qayyim alayhi rahmatullah ó ní ipò ádámà níwájú ọlọ́run nígbà tó dáyé tán kò ṣeé fi wé nígbà tó wà lálìjánnà tí ń ṣe gbogbo ẹ̀ gbẹdẹmukẹ́ torí pé ọlọ́run náà ló dá ọlọ́run náà ló pilẹ̀ ó sáwà bẹ́ẹ̀ náà ni kò tí ì mọ àwọn kankan ṣùgbọ́n wàtá dánwò dé tó sọ̀kalẹ̀ sáyé ìgbà yẹn ló tó wá rí i pé yes ọwọ́ àṣìá ọwọ́ túbá ó ní inkisaru nafs ẹ̀mí rẹ̀ wá rọ̀ ẹ̀mí rẹ̀ wá ọwọ́ bẹ ọlọ́run ọba bó ti jẹ́ pé ọlọ́run ọba náà ló fi mọ̀ ní téèyàn fi bẹ lọ́hùn ẹ̀rí èyí nǹkan ni àkòrí lónìí níbi tá a fẹ́ pàkíyèsí sí òun ni pé kì í ṣe gbogbo àmì wo òun náà ni jẹ́ àmì wo èyí tí kó báyàn kódà ọ̀gọ̀rọ̀ àdánwò àbámiwò tí bá ẹ̀dá orí ló pọ̀ ń bẹ̀ bó ṣe tún wá jámẹ́wò yẹn kékeré ní lọ́dọ̀ ọlọ́run ìgbà tọ́lọ́run fẹ́ àyàtà ń bá bọ̀ ọlọ́run ní wàlà nábẹ́lò wà nàkún kí ló wá wí bishay'in litaqlil nǹkan kínkínní àmàdáyìn wò pẹ̀lú nǹkan kínkínní shay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa bashiri sabirin ọlọ́run ní dandan àdáyìn wò ilé ayé yìí ilé àdánwò ni o dandan àdáyìn wò bishay'in àmọ́ gbogbo ntọ́ bá wù kó o rí lára rẹ ni lára ẹbí rẹ ni èèyàn rẹ ni aṣọ ara rẹ ni ẹ̀mí rẹ ni ibi iṣẹ́ ni àwọn olùbágbé ni èèyàn lólùfẹ́ rẹ ni èèyàn ọ̀tá rẹ kan lórí ní ẹnìkan lọ́ta ni ọlọ́run ní bishay'in má rí ní rí pé yéé bọ́dọ̀ ń bá dán ẹlòmíì wò ó yọ ọmọ wa kà pé ẹ tún wo nǹkan tó tún ṣe lẹ́yìn ìgbà tóun tún ṣe wàhálà tán òun tún ṣe ẹ tún wò ìyàwó tóun tún fẹ́ ẹ tún wò nígbà tó tún ṣe àwọn òtún rọ́mọ bí ẹ tún wò wà tó tún ṣe wọ́n tún lé òun bí iṣẹ́ èé ṣe òun nìkan ní mọ̀wá rẹ̀ bishay'in ọlọ́run kí la fi kàn kínkínní ni ó lè wá oríṣiríṣi àwòrán làdánwò máa ń bá wa minal khawf ó lè gbé ìbẹ̀rù wa tọ́kàn yẹn ò ní balẹ̀ ilà ìlò ẹ̀mí wal ju' ó lè bẹ́bí wa gbogbo wa la máa ń tí Nàìjíríà ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí níjọ́hun tí gbogbo yòó tún ti dà báyìí wọ́n tún ní fọ́múlà 10 kìíní àti fọ́múlà èdè àṣẹ ń bọ̀ ní ẹ̀rí gbígbà tí ó fẹ́ jọ bí aláwọ̀ dodo nígbà náà aláwọn tatahaqqaqul an fọ́múlà ẹ̀rí ọmọ ìyá wa kan láìpẹ́ yìí àjọ ń bọ̀ wọ́n á ní àwọn ọmọ ìpè tẹ́lẹ̀ wọ́n bá ṣe Allahu akbar Allahumma inna nas'aluka at-taysir fil umur ó láwọn ọmọ máa fẹ́ kán tó lọlé ìwé ńgbà mí tẹ́lẹ̀ níjọ́hun àwọn ó po tíì fún wọn wọ́n sì ra búrẹ́dì àwọn náà làwọn ó po tíì fún wọn o àwọn wà ní ká máa fi búrẹ́dì rún tíì wọ́n ní àmọ́ nísìnyí àwọn ò lè dán o mọ́ o wọ́n ní ẹ jẹ́ kí búrẹ́dì yẹn ó fún wọn lọ́rùn àwọn ò ní jẹ ẹ jẹ́ kí wọ́n jẹ́ àfún so kọ́rùn fẹ́ fún ká jẹ̀bi mélòó torí pé nígbà tí wọ́n bá rọ omi yẹn sí báyìí wọ́n rọ sí rọkúrọ̀ ni ó tún dọ̀sán wọn bá tún gbọ́ pé kínní àmọ́ ìmọ̀ fi búrẹ́dì kan tí yóò mọ̀ wọ́ sí ní àbùrọ̀ wọ́ sí ní àbùrọ̀ déńgbà mí kò ní àyàtì yó ó ní torí pé búrẹ́dì táwọn náà rà kí ló wà nínú ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni wọ́n láwọn mọ̀ wá ní ẹ bá kò so ẹ lè jẹ́ àwọn fún mi ẹ má ti mú mi ẹ má jẹ́ nso. Wọ́n ní àmọ́ nísìnyí àwọn ò lè dán o mọ́ o wọ́n ní ẹ jẹ́ kí búrẹ́dì yẹn ó fún wọn lọ́rùn àwọn ò ní jẹ ẹ jẹ́ kí wọ́n jẹ́ àfún so kọ́rùn fẹ́ fún ká jẹ̀bi mélòó torí pé nígbà tí wọ́n bá rọ omi yẹn sí báyìí wọ́n rọ sí rọkúrọ̀ ni ó tún dọ̀sán wọn bá tún gbọ́ pé kínní àmọ́ ìmọ̀ fi búrẹ́dì kan tí yóò mọ̀ wọ́ sí ní àbùrọ̀ wọ́ sí ní àbùrọ̀ déńgbà mí kò ní àyàtì yó ó ní torí pé búrẹ́dì táwọn náà rà kí ló wà nínú ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni wọ́n láwọn mọ̀ wá ní ẹ bá kò so ẹ lè jẹ́ àwọn fún mi ẹ má ti mú mi ẹ má jẹ́ nso.
ó là tẹ́ bá jẹ tán wọ́n máa fẹ́ máa kò fóló díẹ̀ so bá ti mú mi ó tónu o ìwọ ti yónu o ẹ wo ń ta ló dà òbí náà mọ̀ pé àwọn ọmọ yìí ò yó òbí mélòó lọ dá lójú pé yọ mọ̀ pé owó tó ń fún kò tó òbí tí ó fọmọ ní owó tó tí ò jówó tí ó fi wọkọ̀ lọ ilé ẹ̀kọ́ lọ owó àbọ̀nkọ́ yóò sì sọ fún un pé owó ọkọ̀ rẹ̀ rèé o owó ọkọ̀ ni ó pè ó sì mọ̀ ọmọ náà bá ti wò ó pé ó sì dáa òun rìn dé kinní kan gbogbo ẹ̀ wọ́n ti bálabàla wal-ju' kọlọ̀ kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa naqsin minal amwal dúkìá ńkọ́ oríṣiríṣi wọ àwọn oní pẹ̀tipẹ̀ti business nígbà tí wọ́n bá fi tà á tán ti yọ kinní kan kò sí rà mọ́ kọ̀ọ̀ká mọ́ wọ́n ti jẹun bẹ́ẹ̀ wọ́n ti ṣe ó ti ọlọ́run lọ́ mọ̀ọ́kẹ́ àìmọye minal amwal dúkìá ń náà dà tó bá wà ó lè wà ní amọ̀ẹ́rẹ́ àwọn exceptional cases a máa ń sọ̀rọ̀ èyí tó common wal anfus njọ́ mi ó lè la tẹ̀mí lọ ó ní lágbájádá ó ní inna lillahi wa inna ilayhi raji'un ó ti jẹ́ pé ọlọ́run àdánwò ni ọlọ́run ní gbogbo ẹ̀ àdánwò ni minal amwal wal anfusi wa thamarat ẹ lè dáko oríṣiríṣi ó lè gbà wá ó lè máa wù kójò máa rọ̀ kán ní àgbàdo gbogbo yín nìkan àwọn òjò tó dáhùn kójò so dáadáa iṣu ọdún yìí hee nígbà tá àdánwò kan ṣẹlẹ̀ ń jò ní làwọn èèyàn ti ń ké pé hee ọmọ lè manage lọ́dún yìí torí pé níta bá gbìn lọ́dún yìí là á jẹ lọ́pọ̀lọpọ̀ gbà ní subsequent year pé tọdún yìí kọ́ lóòótọ́ gbogbo ẹ̀ ń lé báyìí àtúnrí kí lámọ̀ tí ó ẹlòmíì ti tún ẹ̀rí wọ́n ti ní foresight wípé òjò tọdún yìí tó ṣe yìí tí ò ní bímọ já lọ́dún tí ń bọ̀ yìí ọlọ́run ló máa bí ò làwòrán rẹ̀ ó rí ṣùgbọ́n lọ́ọ́ ni a máa dàn yín wò láwọn oríṣiríṣi àwòrán wa naqsin minal amwali wal anfusi wa thamarat ṣùgbọ́n gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ mú mi ní òdodo ó yẹ kó ṣìwì ǹjẹ́ ó yẹ kó ṣìnú rò kí ló yẹ wá kí ló yẹ ká mọ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ jùlọ bí ṣe in kékeré báyìí náà ni o àmọ́ o wa bashiri sabiri àwọn tó bá ṣe sùúrù ẹ fún wọn ní ròdùnú pé ẹ̀yin yẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má ṣìwì ètò ọlọ́run ọba mú wá ní bó o láṣẹ sáré kírú eléyìí bí ó ṣe kayfa yukshafu anna hadhal bala bó o làdánwò yìí bó o láṣẹ fẹ́ bẹ́ẹ̀ lọ́hùn tí ó ṣì payá ẹ̀ èyí tó kàn wá nù wọ́n mọ̀ wá fúnra wọn ní ròdùnú àwọn ẹni rí àwọn mú mi ní òdodo òun ní ké pariwo pé ìjọba ni ṣèjọba náà ni ò tún rọ̀jò ọ̀dà ìjọba náà ni ọ̀rọ̀ jò wa bashiri sabirin ọlọ́run ni ẹ fún wọn nílò gbogbo ẹni tẹ́lẹ̀ rẹ̀ pé tọ́ máa ń tà ṣe tádàwọ̀ bá dé òun náà ní sùúrù ọlọ́run wá ní alladhina idha asabatuhum musibatun àwọn tó ṣe pé bí àmì wo bá kàn wọ́n bí musiba bá ṣẹlẹ̀ sí wọn qalu níta máa gbọ́ lọ́dọ̀ wọn náà ni pé inna lillahi wa inna ilayhi raji'un wọn ò ní wí kankan pé ó yé ọlọ́run ayé yìí náà tẹ́lẹ̀ níbo la ti wá níbo la padà sí torí pé ilé ayé ilé àdánwò ni liyabluwakum ayyukum ahsanu amala ta ni ó sọ̀rọ̀ rí ta ni ó wí ọ̀rọ̀ rí ta ni tí ó máa ti ń jẹ́ àdánwò tí ó sì bá a lò lọ́nà tí ó bá a lò tí ó fi rí ọ̀nà ọlọ́run torí pé ọlọ́run ọba dán ẹrú wò innama ibtalahum ọlọ́run ọba ó dán wọn wò nítorí kíni liyu'afiyahum kó lè jẹ́ kí wọ́n ní àlàáfíà ni kọ́rọ̀ wọn lè dayọ̀ nígbẹ̀yìn ni wa amatahum
Ọlọ́run ọba tó pa àwọn tó pa tó máa jẹ́ mùmínì òdodo nítorí kíni liyuhyiyahum ṣebí kan lè yè ní sẹ̀mí míì tó tún lóore jù sẹ̀mí tán wà lọ ni tó bá jẹ́ nìire. Ọlọ́run ọba tó gba nǹkan lọ́wọ́ wọn mana'ahum ntọ́ fẹ́ yẹn tọ́ ń fẹ́ mo fẹ́ báyìí bóun tó ń wá rí yìí bóun tó ń wá dà yìí Ọlọ́run ọba dìnnáyìn rẹ̀ ní liyu'tiyahum kìí ṣe pé dìnnáyìn pátápátá ni tó bá jẹ́ mùmínì òdodo liyu'tiyahum torí kó lè fún wọn ni o àmọ́ kìí ṣe bí wọ́n ṣe fẹ́ lolúwa fẹ́ torí pé ìwọ jẹ́ nǹkan kan òun lọ́ba tó mọ̀ alimun hakim òun lọ́ba tó mọ̀ òun sì lọ́ba ọ̀jọ̀gbọ́n òun ló mọ̀ tó yẹ ọ́ lásìkò tó yẹ ọ́ bó ṣe yẹ ọ́ tí òfin ní sì yẹ ọ́ òun náà ni Allah alimun hakim òun lọ́wọ́ bá wọn sọ pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ní asa an takrahu shay'an wa huwa khayrun lakum wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun ẹ̀yin ọ̀ma Olúwa ló mọ̀ ẹ̀yin ọ̀ma ẹ̀yin lè fẹ́ nǹkan kó jẹ́ pé aburú ló wà ńbẹ̀ ẹ̀yin sì lè kọ̀ nǹkan kó jẹ́ pé oore ni tọ́lọ́run bá kọ fún ẹrú lásìkò kan kó lè jẹ́ kí ẹrú ó mọ̀ wípé àmì wò ló jẹ́ eléyìí ntí ó jẹ́ nínú àwọn agbárin tí mùmínì òdodo tó gbọ́dọ̀ understand níbi àdánwò rẹ̀ èèyàn gbọ́dọ̀ wá ṣọ́ra ẹ̀rù á sì máa bàyàn ọkàn á sì máa mì ẹ̀mí á sì máa bàjẹ́ nígbà tí èèyàn bá rí ọmọ ènìyàn táwọn èèyàn ń fi làákàyè rẹ̀ ṣeré látara àdánwò tó ṣẹlẹ̀ sí àbí látara àdánwò kan tí ń rí lásìkò kan ẹ wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí torí ẹni tó kàn wájú nù kò sí ẹlòmíì náà ká tó máa sọ̀rọ̀ tiẹ̀ lẹ́ni tí èsè mùsùlùmí a rí wípé ntọ́ kan nínú àdánwò ó ju ń ta àròpá àdánwò nínú torí pé kéèdì mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí tí Ọlọ́run ọba ti kọ́kọ́ ṣàánú ẹ̀ abulahu rabbuna bala'an hasana gbogbo ẹni tọ́lọ́run bá ṣe ní mùsùlùmí àdánwò ni ṣùgbọ́n àdánwò rẹ̀ àdánwò dáadáa ni òun ti kọ́kọ́ kẹsẹ̀ járe níbi àdánwò kan yóò máa wá jẹ́ bànújẹ́ ọkàn yóò máa mì ẹ̀mí títì tó bá ṣe pé látara àdánwò yìí òun ni àwọn ṣayatínú al-ins wal-jinn òun náà ti ń fi làákàyè àwọn èèyàn ṣeré ẹ wo ọ̀gọ̀rọ̀ nínú mùsùlùmí tí wọ́n bà ayé jẹ́ tí wọ́n sì bà àlìkìyámà ara wọn jẹ́ látara àdánwò pàápàá jùlọ láwùjọ táwa bára wa yìí ibẹ̀lẹ̀ ti máa gbọ́ àwọn ẹni èṣù tí wọ́n bá ń polówó ipe wọ́n ní àwọn codes tí wọ́n fi ṣe jádìbò àbí ká pè ní khatifu tí wọ́n fi já ẹ̀mí mùsùlùmí òdodo gbà wọ́n ní àwọn irinṣẹ́ bí kò máa sọ pé ìwọ jòkó lásán ìwọ jòkó tẹ́tẹ́rẹ́ máa bẹ̀bẹ̀ kọ́ máa sọ pé kò sí nǹkan kan yóò yí ọ pé nǹkan ń bẹ ẹ̀rí ẹni tí miskin ẹni tí ó mọ kí ni jẹ́ ayé tí ọ̀rọ̀ Ọlọ́run ò yé kò rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ kò gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ kò ṣe àǹfààní lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n dá ọ̀rọ̀ Ọlọ́run ọba mà tó yé wọn kò jèrè pẹ̀lú àwọn tí ó jèrè. Safinati Nuh ọkọ̀ ojú omi Nuhu
kò bá wọn wọ̀ kò lè yé irú wọn yìí àwọn ni humul mutasayyadun àwọn ni wọ́n dẹ́dẹ́ wọn kódà lórí social media kílẹ̀ ní gbọ́ tán ìpè ìwọ jòkó tẹ́tẹ́rẹ́ mọ jòkó táyà wọn ni ànàkáyà Ayatul Kursi wọn sì ń fọ̀rọ̀ Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ Ayatul Kursi yìí sẹ́yìn Ayatul Kursi yìí nìyọ́nú àgbà àwọn tó ṣe pé tán bá ṣe kíní báyìí ẹ wo bí ṣèitọ́nù yantiqu ani ṣèitọ́n èṣù ń fi ahọ́n èṣù sọ̀rọ̀ Ayatul Kursi yìí nìyọ́nú àgbà máa kà á ńgbà tán bá mú ọ òrí báyìí rẹ̀ ṣe ń rí wọn wà má òun náà máa wò pé yé òótọ́ mọ̀ ni wọ́n ti wá ní àwọn codes yẹn wọ́n máa wá code ẹ̀ wọ́n náà wo bílẹ̀ ayé rẹ̀ ṣe ń rí òun lè ọba látijọ́ yìí tọ́ ẹgbẹ́ rẹ̀ tọ́ bá bó ló ń ṣe bá sọ̀rọ̀ kọ́ bá lásán ni ìwọ jòkó ń bẹ̀ wọ́n ti wá gbé àwọn àwòrán wọn wá àyàfi tọ́lọ́run bá fi ìmọ́lẹ̀ sọ́kàn tọ̀ àfi tọ́lọ́run bá jó jèrè pẹ̀lú ìgbọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ àfi tó bá gbọ́ tó pé ẹ má tara yín jẹ innama hadhihi dunya darul bala níbo lọ́wọ́n bá ti sàdéhùn pé òníra dánwò láyé níbo ló ti wá níbo lẹ fẹ́ rí inú Al-Qur'an níbo ló ti fẹ́ rí pé ìsẹ̀mí yé ṣe sẹ̀mí àdánwò Ọlọ́run ni mo dá ikú mo dá ayé liyabluwakum ilé ayé ilé àdánwò ni tán bá ti wá di pé wọ́n sọ fún ọ wípé èyí tí ń ṣe ọ́ ó wá ní àwọn oríṣiríṣi codes tẹ́yìn náà máa gbọ́ ìyọ́nú àgbà ìyọ́nú ayé wọ́n jòkó lásán bóòlù sọ̀rọ̀ pé wọ́n ní ẹ̀sàsíkárù sọ̀bá wọ́n ní ẹ̀sàsíkárù níbi táwọn ebó ń rí wọ́n tún wá ní ṣe bó o lè gbé ahọ́n lọ rántí àsíkárù tán bá da ayé mọ́tàsí ayé rẹ̀ rú o ní la ilaha illallah àwọn sì ń pèpè sí kòkó ọbẹ̀ tiwọn ni wọ́n ń pèpè sápò ni torí pé báyé tàwọn kan yìí táyé wọn bá jẹ́ sọ́fìn àwọn mọ̀páyé tàwọn náà ti bàjẹ́ náà wọ́n fi ń wí gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí Ọlọ́run ló wá mọ ọ̀kẹ́ àìmọye àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n ń sáró eré yìí kódà ó ti bá a débi wípé mùsùlùmí mi ò gbà wípé oore kan lè ṣẹlẹ̀ síyàn direct látọ̀dọ̀ Ọlọ́run àfi kó jẹ́ pé ó níjòkó lásán ni èwo ló wọ́n náà ń ṣe nínú àwọn ìyọnu èwo ló ń ṣe wọ́n tún wá rí ẹnìkan tó ń gbára lọ́lọ́run tó ń kàn bá tiẹ̀ lọ wọ́n tún máa irọ́ ni wọ́n ti tẹ́ǹdì tí wọ́n máa wá wádìí tí wọ́n bá tún wá ní ebi kìíní ọ̀dà kó tó di kékeré àwọn àgbàlagbà iṣẹ́ tán ti ṣe fún ní ìtàn láàrẹ̀ wọ́n sàfẹ́ wí kìíní kan nígbà tó di nǹkan tán òun náà wá sọ pé kọ́lá láwù ní sí kọ́lá rọ̀ṣúlù ó ṣe máa wí jọ̀hún gbogbo ọdún ogún ọdún tàjọ́ ń ṣe gbogbo ẹ̀ òbóró rẹ̀ lọ́ ń jẹ dísìn ẹ má dá lóhùn òun ti ní ntọ́ jẹ tẹ́lẹ̀ la hawla wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ fún ní wọ́n má fara wé ìwọ náà já ṣiṣẹ́ fún ọ la hawla wala quwwata illa billah láàrin yìí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ lọ mọ̀ wípé ìṣẹ̀mí ilé ayé yìí wàláhì ìṣẹ̀mí àdánwò ni tọ́ oríṣiríṣi ló wá lè bá wa ntọ́lọ́hún sì kọ́ fún ní kálukú kò sí bó ṣe lè jẹ́ yóò bá o lóòótọ́ olúwa máa fúyẹ́ àdánwò olúwa sì máa gbé àdánwò míì kú ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ nígbà tá a bá fẹ́ kàn mọ́ sí àwọn sábàbí wo là á fi bí àdánwò dànù kódà kó tó dé àbígbà tó bá dé tán ṣùgbọ́n níbi tá a ti lọ òun ni wípé kéèyàn má gbàtàn jẹ pẹ̀lú àwọn ẹni èṣù tí wọ́n gba bí abala yìí wọlé sáwọn èèyàn la torí pé níjọ́ táwọn èèyàn bá dá Ọlọ́run ọba wọn mọ̀ látara àdánwò wípé eléyìí ó ní ṣe pẹ̀lú kádàrá Ọlọ́run ó ní ṣe pẹ̀lú tọ́lọ́run ọba pé bùbù ìpè ntí ọ jẹ́ tóun yọ jẹ́ tóun ntí ọ ṣẹlẹ̀ sóun yọ ṣẹlẹ̀ sí tóun
wọ́n ti kọ́ èyí tán kọ́ tó jẹ́ alqadaru al'am èyí tó kó gbogbo ayé jọ kọ́dà àwọn màláíkà náà àwọn náà mà bó ṣe súnmọ́ Ọlọ́hun Ọba tó òun náà ni èyí tó wà ní al-lawhu al-mahfuz náà fi ń pè ní al-lawhu al-mahfuz ẹnìkan ò lè débẹ̀ gbàtà àwọn màláíkà wí wọ́n ní wa ma minna illa wa lahu maqamun ma'lum kọ́dà wa náà tẹ́ ń wò yìí nínú àyà ó sọ fún Jibril káfà nàbí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé a máa ń dá wa ni àwa náà láàyè ó níbi tá a mọ àwọn gan ọmọ ma kutiba lahum fi lawhil mahfuz li'annahu mahfuz wọ́n sì jẹ́ màláíkà tó ààyè sọ́ni ìmọ̀ Ọlọ́hun Ọba nìkan lọ́rọ̀ kiri ká ẹ̀ eléyìí gbogbo ẹ̀dá ka'in kulli shay gbogbo tí ó máa bẹ ìgbà wo ni ó bẹ bó ni ó ṣe bẹ báwo ni ò ní bẹ mọ́ bó o sì ní bíbẹ́ rẹ̀ àti gbogbo ẹ̀ pátá ló ti wà nínú Lawhul Mahfuz ṣùgbọ́n èyí tó tún ní í ṣe pẹ̀lú ọmọ ènìyàn kọ̀ọ̀kan òun náà lèyí tí wọ́n kọ nígbà tó wà nínú arham tó wà nínú àpòdùkẹ́ ìyá ẹ̀ eléyìí náà òun ni wọ́n ń pè ní al-qadarul umuri èyí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí ọmọ ènìyàn gbogbo ẹ̀ pátá ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run tẹrúbá wa mọ̀ níjọ tẹrúbá dá eléyìí mọ̀ tó dá Ọlọ́run Ọba mọ̀ látara kádàrá gbogbo àdánwò yìí yehunu alẹ́ yìí àdánwò yìí ó fúyẹ́ pé ẹ gbàgbé ẹ̀ Ọlọ́run Ọba ní wa ma asabakum min musibatin ó ní ma asabakum fil ardi wala fi sama illa fi kitabin min qabli an nabra'aha Ọlọ́run ní àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí yín o àfi kó ti wà nínú àkọọ́lẹ̀ kó tó di pàwọ́ Ọlọ́run Ọba ní kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ min qabli an nabra'aha kó tó máa wà executed ó ti wà documented ó ti dàkọ́ọ́lẹ̀ ó ti wà ń bẹ ni bọ́ba wa dé báwo là á ṣe kojú ẹ̀ kéèsì ọ̀tọ̀nu àmọ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra kó má jẹ́ wọn fi làákàyè wọn ṣeré ká má fi ìgbésí ayé rẹ̀ ṣeré kóun náà má fẹ̀sìn ara rẹ̀ ṣeré eléyìí sì ní ààbọ̀ òun làbọ̀ tọ̀ lẹ́yìn ìgbà tí mùsùlùmí bá wà mọ eléyìí wípé ilé ayé yìí ilé àdánwò ni ilé ayé yìí Ọlọ́run á sì máa dáyàn wò pẹ̀lú àwọn ìdí tó yé nínú ẹ̀ ó lè fi mọ̀ wá nínú ẹ̀ ó lè má fi mọ̀ ẹrú nínú èyí tó fi mọ̀ wá òun náà ni n tó bí àkòrí wa lónìí nínú àwọn àkòrí ẹ rí i pé àkòrí wa yìí olóyúnú ó tún pọnmọ kí ló tún fà ó tún fa báàgì lọ́wọ́ náà fi pè ní albala asbabuhu wa kayfiyatul kashfi tọ ẹ bá sì ti rẹ ni tó lóyúnú tó pọnmọ tó tún fa báàgì bó lẹ́yìn ẹjú ẹ kò ní ẹ̀yà ìsájòkó náà ẹgbẹ́ báàgì wá ẹja kọ́kọ́ yẹn ju ìyá náà òun ní albala tọ èwo wá ní asbabuhu kí ni fa àdánwò sẹ́rí àárín yìí bil-istiqra tá a bá wo ìgbìyànjú àwọn onímọ̀ wípé kí ni fa àdánwò àkọ́kọ́ padà sí agbárin kan wípé àdánwò pín sóríṣi méjì àdánwò kan wọ́n ń pè ní general àdánwò tí kálé tí ka oko sẹ́rí irú àwọn àdánwò báyìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá kálé tó bá ká oko tádànwò rẹ̀ bá dé yọ kálé yọ ká oko bẹ́ẹ̀ bá rí tìlú bá le tíyàn ìyàn mú
tára ń ní àwọn ènìyàn tó di pé oníkálukú ń gbé tiẹ̀ káàkiri. Báwọn èèyàn bá rí yàn nísìnyí tán máa ń jà, ẹ kàn rí wá sí tán kàn rí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, àwọn èèyàn oróúnjẹ jẹ fa tọ́ ọ báyìí fún ẹ nígbà tẹ́ bá ṣe nísìnyí ó di wẹ́kẹ́ yìí oníkálukú ń ti kí ni ń wá bẹ́ẹ̀ tí ọ̀hà mọ́ ni bọ́ ọ bá fún ní kíní kan tẹ́ gbára yín nísìnyí tó di wẹ́kẹ́ wọn ni wọ́n lọ ṣe kíni o lọ sí sábà bí ẹ kò sì rí bẹ́ẹ̀ ń jọ̀hún àbórí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Àwọn èèyàn tí ẹ rí tó ń jẹ́ rò lọ títí ní tẹ́ mọ̀ gbọ́ ni pé àní kí yẹn mọ̀ bí à ń sáré pé òun náà fẹ́ kọ́ àṣẹ yẹn mọ̀ àṣẹ ìdẹ̀ra kan bẹ́ẹ̀ lèyàn fi mọ̀ wípé kò yẹ kí n mọ̀ n táwọn jíjẹ ló pọ̀ jù nísìn pé Ọlọ́run sá àní kí yẹn sáré oúnjẹ jẹ́ gbogbo yòókù òun ni ó ti fúyẹ́. Bẹ́ẹ̀ bá rí tàdánwò tó bá kálé tó bá ká oko lọ́pọ̀lọpọ̀ ìgbà bọ́lọ́wọ́n bá ṣe bá àwọn èèyàn lò Ọlọ́wọ́n bá ní ahasibannasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. Ǹjẹ́ orí ahọ́n lẹ́fẹ́ máa kílèmù wípé ẹni máa ní táàfin ní mìín wò Ọlọ́run ní a ti mí àwọn èèyàn wò lánàá. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. Àyá yìí lóòótọ́ ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn tó jẹ́ mùmìnì nígbà tí Ọlọ́run ọba bá fẹ́ mì wọ́n wò torí pé mùmìnì náà òun la lè pè ní albala alkhas èyí tó jẹ́ ṣá nínú àdánwò. Ṣùgbọ́n èyí tó jẹ́ àdánwò tí kárí òun ni irú àdánwò nígbà tí gbogbo ìlú kan kọ́ríyà kan àbí gbogbo àwùjọ kan tí wọ́n bá gúnrí kúrò nínú òfin Ọlọ́run àbí inú ẹ̀sìn Ọlọ́run àbí wọ́n yẹ̀ lẹ́sẹ̀ àbí wọ́n ṣàgbákò àwọn àṣesí kan. Ọ̀kan náà àwọn olùmọ̀ Al-Imam Al-Qurtubi ó ní nǹkan mẹ́rin kan bẹ tẹ́ ẹ bá fi rí àwùjọ káwùjọ tí wọ́n bá ìlà ń bẹ wọ́n là nínú àdánwò Ọlọ́run. Wọ́n ní kó sáwò ó ní àkọ́kọ́ kọ́lọ́wọ́n ọba kó fi wọ́n ṣe kòńgẹ́ imamun adil aṣíwájú rere olórí dáadáa. Tí wọ́n bá ní olórí dáadáa torí pé olórí dáadáa yìí yóò bá wọn lò pẹ̀lú dáadáa. Olórí dáadáa yìí kò ní fojú lẹ̀ kaburu atrocities kó máa ṣẹlẹ̀ yóò dìde àtàwọn dáadáa tí ó ti àtàrà ìjólórí dáadáa tí ó tàwọ̀ rẹ̀ bọ́. Ẹlẹ́ẹ̀kejì ó ní òun náà ní kárí onímímọ̀ tó wà wa huwa fi sabilil huda. Àwọn onímímọ̀ kẹ́rí àwọn àfa olùpèpè òdodo kí wọ́n wà lójú ọ̀nà mọ́ òdodo kán dúró déédéé kí wọ́n jẹ́ ẹni tó dúró lórí ẹ̀sìn Ọlọ́run pẹ̀lú òtítọ́. Bẹ́ẹ̀ bá rí láwùjọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ìfà kí Ọlọ́run ọba kó má fi àdánwò tí ó lágbára tí ó kálé ká oko kó má fi kàn wọ́n. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ tí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá pé òun náà ni àwọn olùmọ̀ míì ó ní wa mashayikhun ya'muruna bil ma'rufi wa yanhawna 'anil munkar wa ya'muruna awladahum bi ta'allumil Qur'an. Àwọn àfà tí wọ́n máa pàṣẹ dáadáa wọ́n dákẹ́ lórí ìbàjẹ́ wọ́n sì máa kọ̀ bàjẹ́ wọ́n sì máa encourage àwọn èèyàn pé ẹ kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ àlùkùránì àti súnà ẹ má jẹ́ káyé ó gbé yín lọ. Wọ́n máa pariwo àwọn èèyàn ó sì máa gbọ́ pé wọ́n lálùkùránì nípìlẹ̀
eléyìí là adébọ̀wálé òun ní dé lèyàn dé tí fi bírílé wọ̀ òun lèyàn fi jèrè ayé àti tàlkìyàmà. Ó wá ní ẹlẹ́ẹ̀kẹrin kọ́ wà láwùjọ yẹn nisaun masturat la yatabarrajna tabarrujal jahiliya